if you see a vision as a man of God that want peace of mind for people, contact them, drop a text message or voice note. Turn back but good, turn back but good. Going online means you are doing your own business. You don't understand? Coming online to say some things means you are looking for customers. Me, I'll be sincere. My pastor, sir, Sherry, wọ́n da aṣọ pupa sí àlà yẹn. Ẹ jẹ́ ká wò ní 2019. Ẹ jẹ́ ká wò nǹkan tó ṣẹlẹ̀ ní 2019. Ẹ jẹ́ ká wò nǹkan tó ṣẹlẹ̀ ní 2020. Ẹ wo ìgbà tí wọ́n sọ pé mo lọ jí gold ní Gambia. Ẹ wo ìgbà tí Esabod ilé sílé gbogbo wọn tán lọ gbé tracker wá tán ní mo rob. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ti bẹ̀rẹ̀ pẹ̀lú pásítọ̀ Múyìwá Akọ̀gùn, arákùnrin tí ó jẹ́ pásítọ̀ tí ó rìnà sí Lizzy nígbà kan rí. Arákùnrin ọ̀hún ó ti rúgi oyin báyìí o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ. Ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. Tán ní mo rob ní Kútọ́nù. Ìkan wà wọ́n ní mo lọ sí Ìbàdàn. Wọ́n ní mo lọ rob bank. Pastor, àwọn vision tẹ́ rí tó bá yẹ pé vision yìí ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́, inú mi máa dùn gan. Until when we start seeing vision, I mean vision that will help our society. I mean vision. Irú vision tẹ́ rí yẹn, ẹ imagine tẹ́ bá rí Esabod ẹ ní lè sọ o bàbá. Ẹ ní lè sọ. Ṣé bẹ́ẹ̀ náà ni bí pastor, imam àti babaláwo ṣe pọ̀ tó nílẹ̀ Yorùbá? Àti ìrèyàn kan tó lè sọ Esabod wípé kó yé bà àwọn èèyàn láyé jẹ́, kó lè pa àwọn èèyàn lẹ́kún, kó yé bà society jẹ́. Àti ìrí vision kankan tírú Abuké. Bàbá, crime wo ló ju crime tí Abuké ń commit lọ? Bàbá, ẹ sọ fún mi crime tó ju crime Esabod lọ in history. Torí pé kò tí ì ṣẹlẹ̀ sí yín, ẹ lè má mọ bó ṣe rí. Torí òjíṣẹ́ Ọlọ́run ní ẹ gbé igbá kalẹ̀. Bó tẹ́ bá lọ bèrè lọ́wọ́ in likes of Mommy Funmi Beauty World. Tán bá ròyìn fún yín kò ní yé yín, because kò lè yé yín. Lórí social media yìí, any vision that is not of washing our society from evil, mi rí bí vision sir. Ẹ try o vision tẹ́ rí, but nǹkan táwa ń face lọ́wọ́ Esabod rèé tá ń face. Ẹni pé ẹ rí Lizzy, àwọn kan gbé epo dání. Bàbá mi, ojú òní tì yín. Solution wo la lè ṣe sí àwọn tó gbé epo dání yìí? Àbí lẹ́yìn ìgbà tán depo sáṣọ Lizzy tán, ta ni next victim wọn? Ṣáwọn kan náà depo sáṣọ Funmi Beauty World? Ṣáwọn kan náà depo sáṣọ Bàbá Kàsálí? Ṣáwọn kan náà depo sí Yorùbá? Ṣé àwọn kọ́? Bàbá, ẹ gbọ́ mi sà, dáàdì mi. Ọ̀tọ̀ ní kẹ́ rí vision fẹ́mi, ọ̀tọ̀ ní ká rí solution sáwọn tó gbé epo ìdání. Nígbà tí wọ́n ń daṣọ tó ń da epo sínú aṣọ àlàntí Funmi Beauty World, irú wa yóò tí lálàpá ń bọ̀ wá social media. Ìgbà wo ni epo ọwọ́ wọn yìí máa tán? Ìgbà wo lọ́wọ́ wọn yìí máa gé bọ́ sílẹ̀? Ìgbà wo lọ́wọ́ wọn yìí máa kọ́? Pásítọ̀ mi, ẹ má bínú pé mò ń rẹ́rìn. Ọ̀rọ̀ tó ń dùn mí ni mò ń sọ fún yín lálẹ́ ìsà. Wàhálà ọ̀rọ̀ tó ń dùn mí ni. Ó ti yé nǹkan tí mi sà. Ìgbà wo ni ọwọ́ wọn yìí máa kán? Ìgbà wo lọ́wọ́ wọn yìí máa jábọ́? Ìgbà wo gangan ni ìgò epo yẹn máa tán? Ìgbà wo làwọn supply àwọn ológo wíṣì ẹ̀? Ìgbà wo lẹ̀mí fẹ́ bọ́ lára àwọn dànù? Pásítọ̀ mi, àwọn elépo yìí, ẹ̀yin ò lè bá wọn sọ̀rọ̀. Ṣé kí ẹni tó wá wọ aṣọ funfun, ṣé kó káwọ́ mọ́ra ni? Kó má fi upper cut gbà pé kó epo dànù lọ. Pásítọ̀ mi, aláwàdà ni mí o, ẹ ní bínú sí mi. Ṣé rọ́ọ̀ tó bá ti kọjá ẹkún pásítọ̀, ẹ̀rín ni o.
pásítọ̀ mi ọ̀rọ̀ tó bá ti kọjá ẹ̀rín tó bá ti kọjá ẹkún ẹ̀rín ni ẹ̀yin náà sọ́ọ̀tì ẹ̀nà gbé pé ìgò epo padà ní pásítọ̀ ṣé kádẹ má fún wọn ní upper court ẹ ṣàjà máa gbọ́ lọ. sí aṣọ yẹn the next thing tí mo gbọ́ is olè. tẹ bá wo fídíò yẹn rí pé this prophecy was. bàbá àná ni mo lọ jalè ní Badagry ìyẹn tún wọ́ sí jẹ́lé lọ́sà ìkan wá ó ní mo lọ jalè nìbàdàn pé mo gbébọn àtàwọn gáǹgì mi bàbá níbi ọdún bóyá some years bóyá 13 14 15 18 years ago tàbí 20 years ago mímọ́ wọ́n ní mo jí mọ́tò bàbá wọ́n ní mọ́tò tí mo gbowó lọ́wọ́ Mr. Lawalura wọ́n ní mo jí bàbá ẹ̀yin náà ẹ lọ wo show Ìyá Ìbàdàn bàbá Ìyá Ìbàdàn wà so accurate débi wípé ńgbà tí mo tún show Ìyá Ìbàdàn gbọ́ tó send ẹ̀ sí mi tí Ìyá Ìbàdàn tún sọ pé John bàbá ṣáàrí show tí Ìyá Ìbàdàn ṣe kọ́ ló ń ṣàánú wa tí n bá jẹ́ detective tí mo jọ́lọ́pàá tọ́wọ́ mi bá kan Ìyá Ìbàdàn màá ní kí Ìyá Ìbàdàn fún mi lẹ́ni tó ń ṣiṣẹ́ ní Tom Jones tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn papọ̀ torí pé how come Johnson Tom Jones is Tom Johnson Tom Johnson náà sọ di Tom Jones ọ̀rọ̀ credit card náà dẹ̀ náà parọ́ mọ́ mi ọ̀rọ̀ credit card náà parọ́ mọ́ mi láì rí credit mi ń lo káàdì ọkọ mi gan transfers náà máa ń ṣe ó yé yín bàbá pásítọ̀ mi ń gbọ́. direct this is not a prophecy tó jẹ́ pé kì í ṣe ìrántí wàá gbọ́ tí wọ́n sọ pé ẹ̀ṣọ́ rí àbí òrí ìṣòwò náà fún nǹkan ṣé wọ́n dọ́kítọ̀ àbí wọ́n dọ́kítọ̀. mo ní Olúwa ní tó pè torí mo gbọ́ táwọn èèyàn sọ pé olè. pásítọ̀ gbogbo oṣù yìí tí mo mi ti gbọ́ tẹ́lẹ̀ o wàláì mo fi báyìí búburà wàláì mi ti gbọ́ tẹ́lẹ̀ o tó bá lọ jẹ́ pé ẹ súnmọ́ fracas. ẹni tó ń pè lólè kí ló jí I don't know mi ò mọ ohun tó jí mo ṣàgbọ́ tó ń pè ní olè wọn á wò pé kí ló fà á Olúwa sọ mi pé tó wà very prayerful pé mo rí incident kan máa ṣẹlẹ̀. pásítọ̀ mo jí nǹkan kan ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín mo jí ààrẹ mo jí Mr. Lawal náà. wọ́n fi pè ní olè pé mo dẹ̀ rí ọfà kan ti wo ojú ọjọ́ o ọfà tí mo rí tó wo ojú ọjọ́ yìí bí ò bá gbàdúrà dáadáa tí ọfà yẹn bá ti lè pa á tí sídẹ̀sì yẹn bá ṣẹlẹ̀ mi ò rí ọṣẹ tó lè fi wẹ ara ẹ̀ mọ́ ní ayé yìí àwọn kan ò ní gbà. bàbá mi alálùbáríkà ṣẹ́rí kò sí ọfà kankan bì kan gbogbo wa la lógun wọn ṣẹ̀ṣẹ̀ máa kúrò lè mọ́ mi táǹgọ̀ ìpẹ́yìn náà wà lórí social media ẹ̀dẹ̀ máa ń rí dáadáa fún pé ọlọ́pàá kó wọn ní ọjọ́ kejì wàláì Ọlọ́run ti wẹ̀ mí mọ́ fún pé Gistlover kò tí ì lè rí ẹ̀rí mú jáde títí di ìsìn wàláì àti wẹ̀ mí mọ́ ẹ gbọ́ mi bàbá wàláì àti wẹ̀ mí mọ́ wọ́n set me up fọ́rọ̀ olè o bàbá wọ́n set me fọ́rọ̀ olè ẹ mọ̀ ẹ wo Abíọ́lá máa ń ṣe dáadáa sí church Abíọ́lá order container Bible àwọn Yorùbá dẹ̀ parọ́ pé Abíọ́lá ó da container sínú omi nígbà tó dìgbà election irọ́ tó jọ mọ́ Abíọ́lá òun náà fi rán Abíọ́lá lọ sí ọ̀run àrèmábọ̀ tẹ́ bá wo history Yorùbá kò tí ì ṣẹ̀dá kan tó ń ṣe dáadáa tó rúre tó sọ̀rè history wa àti rí ṣé táwọn Tẹjúmọ́lá onírin ní ká sọ ni àbí títa la fẹ́ sọ ṣé tọkọ olóyún la fẹ́ sọ ni ọkọ olóyún tó máa ń sanwó ìrun lójoojúmọ́ ọkọ olóyún ò pa jẹ rí tí mi ò bá tiẹ̀ close mẹ́gbọ́n yẹn bẹ́ẹ̀ yẹn mo máa ń gbọ́ ẹ̀yẹ torí Ọlọ́run sàrí ti tó ké irun tá a pè yìí àwọn tó ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ọkọ olóyún dà lẹ́nìí ọkọ olóyún dà bàbá
ṣe rí wípé nǹkan tó ń ju èmi, nǹkan tó mi ṣe analyse show tẹ́ ṣe ni wípé ọ̀nà àbáyọ ni kẹ́ ẹ bá wa wá sà. A ti rí pé ọ̀tá ó pọ̀, a ti rí pé ogun pọ̀, tọ́ra wa lórúkọ ni tiwa ṣe wà ń ta.